ńbẹ̀ ọ̀rọ̀ Fúlàní tí Fúlàní bá pọ̀ tí wọ́n bá ń lọ bí 1 million níwò àwa ni a máa fi gómìnà lẹ̀ á ti ní òǹkà tó pọ̀ níye ju ti gbogbo ìlú yòókù lọ ṣé tá a bá fẹ́ pọ̀ lóǹkà níye àwọn Fúlàní tí wọ́n ní wọ́n dáná bí kan tán ní kí wọ́n máa lọ làwọn wà máa gbà tí wọ́n. I think it is high time to check all our kings. At least they need a medical checkup, especially those kings that have brain disorder. When I said those kings that have brain disorder, Oluwo is among of them. I think it is a high time for the people of Iwo to realize that Oluwo, Oba Rashid Oluwo, it is not entitled to that throne of Oluwo. It is only the king that failed to trace his root and history will make source kind of that subjection that Oluwo made to all of us. Nígbà tí ọba bá sọ wípé kí àwọn invite Fúlàní wá sínú ìlú, pé tí Fúlàní bá ti pọ̀ nínú ìlú yẹn, a lè ran àwọn lọ́wọ́ láti lè fa 2027 or next governor àwọn lè ní candidate fún next governor láti díje fún governor ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé kí n rẹ́rìn ní Spanish? Ló di wípé ọ̀rọ̀ Fúlàní jẹyọ. Ọ̀rọ̀ Fúlàní yìí ó wá káàkiri àgbáyé débi wípé kò sórúkọ tí wọn ò pè wó tán. Wọ́n pè wá lọ́mọ àlè, wọ́n ní sọmọ ọba ò sí ń wo ni, wọ́n ní sáfọbajẹ ò sí ń wo ni, ṣé èèyàn ti tán wo ni. Ẹni ó bá lọ wo orí ìtàkùn ayélujára nígbà náà yóò mọ̀ wípé kò sí orúkọ kan tí wọ́n pè wó tó dáa nígbà náà. Èyí ló mú aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nitọ̀ Orí Olówó pé ìpàdé ẹlẹ́nu méje nígbà náà. Nínú ìpàdé ẹlẹ́nu méje yìí bàbá wa olóyè Mọdérí ń bẹ nínú ẹ̀, bàbá wa olóyè Mọjírí ń bẹ nínú ẹ̀, bàbá wa Mọ́lúbìrin Tilẹ̀wó ń bẹ nínú ìpàdé yẹn, ọmọ Mọ́gàjí Mọ́lójú ó wà níbẹ̀, èmi kékeré yìí wà níbẹ̀, Dr. High Prince Lékan Lámúyè wà níjókòó yẹn, mi ìrántí mọ́ ẹni tó tún wà níbẹ̀ lọ́jọ́ ti ṣe díẹ̀. Wọ́n láti pè wá pé ká lọ bá bàbá wa sọ̀rọ̀ nítorí wípé ọmọ náà la máa rán sí bàbá ẹ̀ pé ọ̀rọ̀ Fúlàní tí wọ́n mẹ́nu lé yìí ọ̀rọ̀ yẹn ti ń tàbùkù bá wa nílẹ̀ Yorùbá. A wá gbé ìgbà ọ̀nà ọ̀tọ̀ nígbà tá a kúrò lọ́dọ̀ sẹ́nitọ̀ Orí Olówó tán wípé ẹ jẹ́ ká kọ sínú ìwé kó jẹ́ pé a fi lé bàbá wa Olúwo lọ́wọ́, àwa náà a lè máa kà á pé bàbá wa Olúwo nínú àdámọ́ wọn ní pé ẹni tó bá rí kó pè wọ́n á fẹ́ mọ̀ tó fẹ́ bá wọn sọ. Kí lẹ fẹ́ bá mi sọ tẹ́ fi fẹ́ rí mi? A ní ẹ má sọ fún wọn torí wípé wọ́n lè má fún wa láàyè àti ṣùgbọ́n àwọn bàbá wa ní ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ àwọn Fúlàní ni wọ́n pè wá sákèsí lórí rẹ̀. Wọ́n ní ká máa bọ̀ nígbà tá a dọ́dọ̀ wọn wọ́n ní àwọn ti múra, àwọn ti ń travel, wọ́n kàn gba ìwé wọn wò, wọ́n ní kò sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ Fúlàní tí Fúlàní bá pọ̀ tí wọ́n bá ń lọ bí 1 million níwò àwa ni a máa fi gómìnà lẹ̀ á ti ní òǹkà tó pọ̀ níye ju ti gbogbo ìlú yòókù lọ. Ṣé tá a bá fẹ́ pọ̀ lóǹkà níye àwọn Fúlàní tí wọ́n ní wọ́n dáná bí kan tán ní kí wọ́n máa lọ làwọn wà máa gbà tí wọ́n bá tiẹ̀ wá jẹ́
ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹyọ kan tẹ́ ń sọ yìí tí wọ́n bá tiẹ̀ wá jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹyọ kan tẹ́ ń sọ yìí tí àwa ò ju bí 1,100 lọ tí wọ́n bá ní kí wọ́n mú yàn wá ṣé kì í ṣàwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ náà ni kò ní jọ́mọ̀ òwò náà Fúlàní náà ni wọ́n padà rẹ̀ jẹ́ tí ó jẹ́ gómìnà lé wa lórí ṣùgbọ́n gbogbo akitiyan wa láti jẹ́ kí wọ́n mẹ́nu kúrò ńbẹ̀ àti láti jẹ́ kí wọ́n gbé gbọ̀nà tó tọ́ àti bó ti yẹ nígbà náà pàbó ló tún já sí. àwọn ò mọ̀ pé nídìí pàtàkì tí wọ́n fi ń ṣe nígbà náà lẹ́yìn ọ̀rẹ̀yìn la padà wá rí ìdí tí wọ́n fi ń ṣe Ọlọ́run ó jẹ́ kí gbogbo àwọn òkú wa kó wọ àlìjánnà Fìrìdáùsì. It is because Oluwo fail he take the rituals, the king process tó yẹ kó take, because ó yẹ kí Oluwo wọ ìpèbí fún 155 days and then after 25 days ó kú ní ìpèbí. So ọba tí ò kọ́ àṣà, ọba tí ò kọ́ ìwà, ọba tí ò kọ́ ìṣe, ọba tí ò kọ́ ìhùwàsí àti ìtàn, how do you want that king to behave? That is why when Oluwo is misbehaving, I just look at it as mental disorder. Because nígbà tí ọba bá lè sọ wípé kí Ìwó invite Fúlàní wá sí ìlú Ìwó, bí táwọn Fúlàní yẹn bá ti pọ̀, àwọn á lè ní candidate fún next governor election. Ṣé kò mọ history tó báyé Ìlọrin jẹ́ ni? Ṣó gbàgbé wípé history tó báyé Ìlọrin jẹ́ ó ní bí ààrẹ Àfọ̀njá, ààrẹ Ọ̀nà Kakanfò, ó ṣe invite Álímì wá sí ìlú Ìlọrin in order to conquer Ọ̀yọ́, because the reason tí wọ́n ṣe fi ààrẹ Ọ̀nà Kakanfò tán ṣe fi jẹ ìyẹn Àfọ̀njá, tán ṣe fi jẹ ààrẹ Ọ̀nà wípé Àfọ̀njá ní agbára. Aláàfin sì rò wípé Àfọ̀njá lè díhun lọ́wọ́ ni wọ́n ṣe pinnu pé jẹ́ ká fi jẹ ààrẹ Ọ̀nà Kakanfò. Kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fi ààrẹ Ọ̀nà Kakanfò tí yóò máa gbé nínú Ọ̀yọ́. Ó mà ṣe o, when we don't find the history of how Yorùbá kí mo fẹ́ pè ná, as in bá ṣe dèrò ẹ̀yìn, bí Yorùbá ò ṣe ní lọ síwájú, bí Yorùbá ṣe ń rá lójú kan náà. If you fail to find our root, we will fail to do the right thing. Exactly tó ń ṣẹlẹ̀ sólùwò lélẹ̀. Nígbà tí Olúwo bá sọ wípé àfi dandan tí wọ́n bá invite Fúlàní wá sí ìlú Ìwó ni Ìwó tó lè ní population tí yóò pọ̀ tó láti lè fa èèyàn sílẹ̀ fún 2027 governorship election in Ọ̀ṣun State. Olúwo Ọlọ́run alágbára o. Ó dá mi lójú pé tí ẹ̀yin ọmọ Ìwó tí ẹ bá múra, Ìwó ló máa jẹ́ the second victim tí Fúlàní tí wọ́n á tún gbà. And then ẹ má gbàgbé pé tó bá máa tó bí ọdún díẹ̀, I'm very sure pé Fúlàní á gba Ìwó. Kí ni reason wípé láti lè kí Olúwo lè mú kó lè achieve aim ẹ̀, Olú jẹ́ kó lọ fẹ́ Fúlàní. Ẹ̀yin náà ẹ̀wọ̀n tí àwọn ọmọ ọba ìlú Ìwó, ẹ̀wọ̀n tí wọ́n sọ nípa ìgbésẹ̀ tí Olúwo ń gbé láti rí wípé òun invite Fúlàní wá sí ìlú Ìwó. Kò tún wá ṣe pé ní ìlú Ìwó lásán o. Ọba Rasheed Olúwo ó invite àwọn Fúlàní yìí, ó invite wọn sí gbogbo ìlú àwọn agbègbè tó surround Ìwó. Ló kó wọn sí, wọ́n dẹ̀ wà ń bẹ̀ dìsìn. Ṣùgbọ́n àwọn ọmọ Ìwó nítòótọ́ wọ́n fárígá, àwọn kan yarí. Ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ ṣe? Ṣé wọn ò ní agbára lórí ọba yìí ni? Àbí wọn ò ní agbára lórí wípé wọ́n lè pàṣẹ fọ́ba àbí láti yọ ọba kúrò lóyè? Wọ́n fà lọ́tún, wọ́n fà lósì. Olúwo kọ̀ jálẹ̀ láti gbọ́ àmọ̀ràn àwọn ọmọ ọba. Ó ní tinú òun lòun fẹ́ ṣe
láti rí wípé Fúlàní pọ̀ ní ìlú Ìwó. Ìwọ tó ń wò mí, ṣé bí ìran Yorùbá ṣé bá ṣe máa wà lóko ẹ̀yìn ní? Ṣé bí Yorùbá ní tí ọmọdé ò bá bàtàn, wọ́n ní irú ọmọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá àrọ́bá. Àrọ́bá yìí ni Yorùbá ń pè ní bàbá ìtàn. If the Olúwo fail to understand the deep down of his own history, then àwọn elders tí wọ́n wà ní ìlú Ìwó tí wọ́n lè bá ọba sọ̀rọ̀, are they faithful? Ṣáwọn náà mọ the responsibility àti roles wọn ni láti tọ́ ọba ìsọ́nà? Tí Olúwo ò bá wọ ìpẹ̀bí gẹ́gẹ́ bí ọba, tí ò bá perform duty ẹ̀ gẹ́gẹ́ bí ọba tó yẹ kó perform during his own inauguration, or what I call it, kí ló dé tí wọ́n ṣe lè withdraw ẹ̀? Ṣé wọn ò ní àṣẹ, àwọn afọbajẹ ò ní àṣẹ àti withdraw ẹ̀ ní kó tó di pé ó gbádélé rẹ̀ lórí ni? Ṣé àwọn afọbajẹ ṣé wọn ò ní àṣẹ àti yọ kúrò ni? Because ìlú Ìwó tí a bá fẹ́ tí ó ń ṣe mí láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ wa wá ìdí tí Yorùbá ṣe wà níbi tí a wà. Ọ̀pọ̀lọpọ̀ wa ò dẹ̀ gbìyànjú láti wo kí ni ìdí tí Yorùbá ṣe wà níbi tí Yorùbá wà ń sìn, àti ọ̀nà wo ni Yorùbá lè gbà kúrò níbi tó yẹ kí Yorùbá wà ń sìn. Òun náà ni wípé tí èèyàn bá ti mọ the root cause of his own problem, it will be very easy for that person to solve it without even stress. Our root cause, òun náà ni wípé àwọn ọba wa yìí wọ́n ń gbàbọ̀dè fún ìran Yorùbá. Àwọn ọba tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá wọ́n ń gbàbọ̀dè fún ìran Yorùbá. If not so, ó yẹ kí Olúwo ó yẹ kó ti fi orí àpèrè yẹn sílẹ̀, because the man doesn't deserve that throne. Aṣọ ọmọ Odùduwà o, because Ìwó jẹ́ kan lára àwọn ọmọ Odùduwà, kò deserve. Adéjọba ò dẹ̀ gbé agbára lé ẹni tó jẹ́ olórí àwọn lọ́ba lọ́wọ́. If not, ó yẹ kí wọ́n ti rọ̀ lóyè. Ilé tí wọ́n fún ní suspension 6 months, ṣe ló yẹ kí wọ́n rọ̀ lóyè permanently. Because ẹ fún Olúwo ní 6 months suspension kò tún kankan lára ẹ̀. The man still misbehaving. Ó sì ní àwọn ará ìlú, àwọn ọmọ Ìwó ó ní wọ́n lára. Àwọn afọbajẹ Ìwó ó ní wọ́n lára. Àwọn ọmọ ọba ìlú Ìwó ó ní wọ́n lára. Àwọn yẹn dẹ̀ ń ṣiṣẹ́ tó dáa, wọ́n ń jáde, wọ́n ń pariwo wípé àwọn ò mọwọ́, àwọn ò mẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí. Olódùmarè yóò ràn wá lọ́wọ́ o. Olúwo, ìṣe tí wọ́n jẹ tẹ̀tẹ̀ kí wọ́n má jẹ dágunró. Dágunró ò ṣe é jẹ. Dágunró a máa ṣe jẹ́ ńgbà mí o, tí ẹni tí yóò jẹ gan bá múra àti jẹ òun àti tẹ̀tẹ̀ papọ̀. Ẹ jẹ́ ká gbà wípé àwọn Fúlàní yìí wọn ò mú lérè o. Wọ́n ṣe tán láti gba ilẹ̀ Yorùbá pátápátá, because they believe pé ilẹ̀ Nàìjíríà jẹ́ ilẹ̀ bàbá wọn. Ó náà mo sọ wípé ǹjẹ́ àwọn ọba wọ̀nyí kàn tiẹ̀ máa ń ka history?